Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá. Mo sì kí ẹ̀yin pásítọ̀ pátápátá. Ìbá kanajẹ́gbọ́n bàbá kókó ewúrẹ́ àgbòdo bàbá lósùn. Mo kí yín o. Mo júbà èṣù lápá kan o. Ẹyẹ yín ẹyẹ gidi ni o. Ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ gà. Ẹyẹ yín ẹyẹ eré ni. Ìyọnu yín la máa rí o. Àní ìbínú yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí a bá ti ń wò mí lónìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Eléyìí tí a mú wá fún wa lónìí ni iṣẹ́ ìsọ̀rí. Ṣẹ́ni tí a bá ti ń ṣe oògùn bíbò àṣírí, à ń ṣoògùn ká lè máa róúnjẹ jẹ, à ń ṣoògùn ká lè máa jẹun, ká lè máa rọ́wọ́ mú bọnu. Ẹ má jẹ́ ká dákẹ́ lórí ọ̀tá o. Ẹni tó bá ti ń rọ́wọ́ tì bọnu tó ti ń róúnjẹ jẹ, ọlọ́ta. Ta ló ní ọwọ́ àjẹun tó sọ pé ó yó? Ta ló ń bínú wèrè? Wèrè ti yí pin nìyẹn. Amẹ́ni tó ti ìyá wèrè tó sì róúnjẹ jẹ tó rí nǹkan mú wọnú. Ayé ò bínú ẹ. Kódà nínú ẹbí, a máa ń lọ́ta nínú ẹbí, a máa ń lọ́ta nínú ọmọ ìyá, ká tó wá sọ aládùúgbò. Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńgbà míì torí ilẹ̀ gbígbẹ máa ń yọ̀yàn. Ẹlòmíì náà kò mọ bó ṣe ń dá sọ̀rọ̀, kò mọ tán pè láyé. A máa tẹ̀lé bàṣù. Kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tí a bá ti ń ṣe oògùn bíbò àṣírí, ẹ ká máa ṣe nǹkan ìsọ̀rí náà. Ìsọ̀rí ni pé báwo lọ̀tá ò ṣe ní gbé mi ṣubú. Ó yẹ ká máa sáré ìyẹn náà. Eléyìí ni oògùn ìsọ̀rí, ìṣẹ́gun ọ̀tá tó múnádóko. Bá mi lọ wá ọ̀rọ̀ àgógó àti èèpo ọ̀bọ̀ àti ewé ẹgẹ́lẹ́ dúdú. Ọ̀rọ̀ àgógó, èèpo ọ̀bọ̀ pẹ̀lú ewé ẹgẹ́lẹ́ dúdú. Òun náà ni wọ́n ń pè ní mọ́fọwọ́ kan ọmọ mi àti ewé rẹ́rìn kò mí. Ọ̀rọ̀ àgógó, èèpo ọ̀bọ̀, ewé ẹgẹ́lẹ́ àti ewé rẹ́rìn kò mí. A wá gún àwọn ewé papọ̀ mọ́ ọṣẹ dúdú làágùn papọ̀ mọ́. Ṣáàtì mú papọ̀ mọ́. Ẹ bá mi wá ẹ̀dàn takọtabo. A bá ti gún ọṣẹ yìí tán tó ti kúnná dáadáa, a fi ẹ̀dàn abo, a fi tẹ́lẹ̀, a sì ojú ẹ̀ sókè nínú ike tó bá tóbi dáadáa. Ọṣẹ tá a gún yìí, a wá kó ọṣẹ ilé lórí àti kó lè lórí. Ẹ̀dàn akọ yìí, a wá fi lé orí ọṣẹ yìí àti fi lé. Tó bá fẹ́ wẹ̀ ẹ́, láti má gbàgbé láti subscribe sórí ètò yìí, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment, ojú òní tì wá. Gbogbo lọ́wọ́ yìí tí ẹ fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ. Àní wá owó tì láṣẹ Ìdùmarè. A ti gún ọṣẹ yìí tán. A fi ẹ̀dàn abo tẹ́lẹ̀ inú igbá, inú ike. A lè lo igbá náà. Tábà rí igbá, a lè lo ike, kò sáburú ńbẹ̀. Ọṣẹ tá a wá gún yìí, a wá kó sórí ẹ̀. Àti kó sórí ẹ̀. Kí ló tó kù? A wá mú ẹ̀dàn tó kù yẹn, akọ, a fi lé orí ọṣẹ yẹn mọ́lẹ̀. Tá bá fẹ́ fi ọṣẹ yìí wẹ̀, a máa mú ẹ̀dàn akọ yẹn kúrò nígbà tá bá ti bu ọṣẹ tá fẹ́ fi wẹ̀. Ẹ̀dàn yìí á jù sínú omi tá máa fi wẹ̀ ni. A wá lọ fi ọṣẹ yìí wẹ̀. Tá bá ti fi wẹ̀ tán, a tún mú ẹ̀dàn yìí, a tún mú padà sínú orí ọṣẹ yẹn padà. Ó ti yé yín? Ẹ̀dàn yìí a mú padà sórí ọṣẹ yẹn. Ẹ jẹ́ ká fún ìyàwó wa wẹ̀ ńbẹ̀. Ìyàwó wa, ọmọ wa, kán wẹ̀ ẹ́. Àwọn lè má wá mú ẹ̀dàn yẹn kán jù sínú omi torí kán má lọ sọnù. A lè bu ọṣẹ yẹn fún wọn kí wọ́n máa fi ọṣẹ yìí wẹ̀. Bàbá, ẹ̀yin ìyá mi, iṣẹ́ yìí ó dáa gan o. Iṣẹ́ ìsọ̀rí ni o. Tọ́ta bá ń sa ìsàkúsà sí wa,
fúnra ara wọn náà mọ̀ fún ara wọn gbé fún ara wọn náà mọ̀ fún ara wọn gbé sàárè ara wọn kalẹ̀ àwọn aláàjì àkàrà ọ̀tá wa gbogbo sí jẹ́ ti Elédùmarè ẹ má ká fi ṣeré o iṣẹ́ ìdájú o àmọ́ Elédùmarè dájú jùlọ bí yóò ṣe jẹ́ nìyẹn ẹni tí ò bá yé tí mo sọ tí ò bá yé yín ẹ láǹfààní àti pè mí sórí nọ́mbà yìí 08039336675 tàbí